Ẹ kú ojúmọ́ ìní ọjọ́ ajé kí gbogbo wa jọ rí ajé jẹun. Ojúmọ́ ayọ̀ ló mọ́ yín lé ní gbogbo ọmọ Yorùbá. Ojúlówó ọmọ Yorùbá ni mò ń bá wí. Àwọn tó dìde fún òmìnira ìran wọn. Àwọn tí ò jẹ́ kí akótilétà ọmọ ó jogún ìbí bàbá wọn. Mo kí yín lórúkọ bàbá Pòfẹ́sọ̀ Ọ̀jọ̀gbọ́n Àrólé Awólọ́wọ̀ Stephen Adébánjí ọmọ Akíntóyè. Mo mọ̀ tún kí yín lórúkọ olóyè Kàkàkí Olódùmarè Báṣọ̀run Akínrógun of Ìpótìland olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo tún kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lénìí ìní ọjọ́ Monday kí gbogbo wa jọ rájé jẹun. Ajé ògúngún ní sọ̀kù ní sá fún gbogbo yín. Ó ń ṣọmọ olókù bẹ́ẹ̀ ni wọn ò ní sí mọ́kù ẹ̀. Bẹ́ẹ̀ ni Yorùbá ẹ lójú tó ríbi tí ò fọ́ ire lókù tó máa rí. Láìpẹ́ láì jìnnà àtèmi àtẹ̀yìn ire lókù tójú wa ó máa rí. Lágbára Olódùmarè ọ̀gá ògo. Mo kí yín brother mi John orí dúpà mi tí mi bá pè dáadáa ẹ má bínú. Àánú Ọlọ́run yóò wá yín rí. Àgbàrá yìí bo kòtò ire ayé yín ò ní fò yín ru. Bẹ́ẹ̀ ni mo kí yín nílé mo kí yín lóko mo kí yín lájò. À ń kí à ń sá àwọn ẹni bí náà pàpà ń sọ pé a ò mọ ohun tá à ń sọ. Àwọn ọ̀dájú ènìyàn wọ́n ti pọ̀ lọ́nà ìgbàlà yìí ẹ̀yin tó lùwà pé ẹ jẹ́ ká fúnra. Àwọn ọ̀dájú ènìyàn àwọn ìkà ènìyàn àwọn aṣekúpani ènìyàn wọ́n ti pọ̀ lọ́nà ìgbàlà yìí ẹ̀yin tó lùwà pé ẹ jẹ́ ká fúnra. Tẹ́bẹ́ rí wọn lóde. Àìlówó orin máa dùn mí orin a máa gbé mi ṣùgbọ́n mẹ́mọ̀ orin kíkọ. Ìmíràn á tó kọ́ làmọ́rún ìmíràn àdàmúre ńlá àbí bẹ́ẹ̀ kọ́ ìrìn àjò ẹsẹ̀ wọn bàbá yẹ wá ní ó gùn ju ti rélùwé lọ. They are all armed robbers. Olè ni wọ́n. Àṣírí wọn ti tútú. Mo mọ̀ bí Olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè àṣírí àwọn aṣebilẹ̀ Yorùbá ò ní bò. Gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró pé ìran Yorùbá ò ní lọ àṣírí wọn ò ní bò yóò mọ̀ tú ni. Àwọn olè oh my God amrọ̀bà lórí pẹpẹ adigunjalè lórí pẹpẹ alọ́nilọ́wọ́gbà lórí pẹpẹ àwọn aṣekúpani lórí pẹpẹ ọ̀dájú ènìyàn lórí pẹpẹ alọ́kólóhunkígbe lórí pẹpẹ àfèmí lórí pẹpẹ gbogbo yín pápátá bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn lẹ́ẹ̀rí tàjẹ́ ṣe ojú òní tìyín bàbá mi Wàsíù Tìámíyù ojúmọ́ ayọ̀ ló mọ́ gbogbo yín lé ní gbogbo ọmọ Yorùbá. They are all armed robbers. Mo láṣìírí àwọn aṣebi òní tú àkòníbò yóò mọ tú ni màmá mi Ewétúgà JP ẹni dàgbà ìyá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ ni màmí ayé ọmọ àjẹ pẹ́pẹ́pẹ́pẹ́ ni lágbára Olódùmarè. Gbogbo ẹ̀yin ìyá tẹ́ ti dàgbà yẹ tẹ́ ń fẹ́ òmìnira fún ìran Yorùbá àṣẹ òmìnira agbára òmìnira yóò wọnú ayé yín lọ. Ọba tó lomi àti ẹ̀jẹ̀ yóò máa bá mi tú ẹ̀jẹ̀ yín ṣe. Ìyá mi Esther Adétóhùn Ewétúgà JP ẹ ní fojú ríbi. Ikú ọmọ kìí ṣe ìpè yín. Ó jáde kò wọlé kìí ṣe ìpè yín láṣẹ Olódùmarè. Gbogbo ẹ̀yin abiyamọ tòótọ́ yẹ tẹ́ dúró ti òtítọ́. Tẹ́ dúró ti ọmọ Adéyẹmọ Sunday Adéyẹmọ pé ohun tó ń ṣe ohun tó yẹ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ́ ṣe tí wọ́n ò ṣe. Tẹ́ dúró ti ọmọ Adéyẹmọ pé kò ní ṣubú tọmọtọmọ yín náà ò ní ṣubú. Ọ̀dájú èèyàn ni wọ́n. Mo ní bàbá Ayẹwà ó ti kọ́ lórin
ó ní àwọn ọ̀dájú ènìyàn wọ́n ti pọ̀ nínú ìrìn àjò yìí. Àwa t'Olúwa pè, ẹ̀yin t'Olúwa pè, ẹ jẹ́ ká fúnra. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kọ́lá ọrùn wọn ó máa tíkì bí ti etí ajá ni. Àmùrè tó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa so mẹ́gbẹ̀ẹ́, ọ̀pá méjìlá aṣọ kò lè tó. Olè ni wọ́n, à ń kí à ń sà á. Wọ́n ní wọn ò pàpà mẹ́ni tó kú. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká padà lẹ́yìn wọn. You can call God. Bíbélì wípé ó ní ẹnikẹ́ni tó bá képe orúkọ Olúwa. Kò sọ wípé tí pásítọ̀ bá képe orúkọ Olúwa. Kò sọ wípé tí bíṣọ̀bù bá képe orúkọ Olúwa. Kò sọ wípé tí evangelist bá képe orúkọ Olúwa. Kò sọ wípé tí wòlíì bá képe Olúwa. Ẹnikẹ́ni tó bá képe orúkọ Olúwa ni. Ọ̀nà tá a lè fi ṣẹ́wọ̀n ní gí ẹ̀yìn nìyẹn. Olè ni wọ́n. Olóṣèlú náà ṣiṣẹ́ fún. Àṣírí wo ò ní bò. Yọmọ tún ni. Ọ̀tá òmìnira Yorùbá ni wọ́n. Ọ̀tá òmìnira Yorùbá ni wọ́n. Bàbá mi kan ajọ́ tó lẹ́nu ẹjọ́ mẹ́ta yóò ní bàbá Èkìtì. Now you are now olóṣèlú. Ẹni tí ó bá ti ṣe Yorùbá nation. The majority of you see as ọmọ àlèmú nínú. Ipa ò rajà, ipa ò ta. Ṣùgbọ́n àwọn tó bá ń lùlù kówó fún ìran Yorùbá, wọ́n à ní nísinmi. Mo sọ fún yín pé not everybody call I'm a pastor, I'm a bishop, I'm a wòlíì, I'm a this. Ni Ọlọ́run pé ohun tó fẹ́ jẹ́, òun ló pè wọ́n. The majority of them, the situation of Nigeria ló pè wọ́n. Majority of them, ó wáṣẹ́ kò ríṣẹ́ níbi tó ti ṣe ọ̀ṣà ní ṣọ́ọ̀ṣì. Òun náà lọ sí Bible school. Ìgbà tó lọ sí Bible school tán, wọ́n sọ di Sunday school teacher. Tó dẹ̀ mọ̀ òyìnbó sọ ṣíra bàbàbàbàbà rokorokokokoko my 12 ketu. Nígbà tó ti ṣe yẹ, pastor náà bá ọ̀dẹ́ as a pastor. Nígbà tó ṣọdún méjì lọ́dọ̀ àwọn, òun náà bá lọ dájọ́ lẹ̀. That is why you see the church tó ń pọ̀ sí lójoojúmọ́. They are not for God. They are not what? For God. Ó tó fẹ́ jẹ́ náà wá. Ìròyìn kan tẹ̀ mí lọ́wọ́ lánàá. Tẹ́ bá lọ sórí YouTube channel ọmọ yín Bàbá Èkìtì, ẹ ti rí mbẹ̀. Àwọn ẹgbẹ́ YSDM Èkìtì tí Ọlọ́run máa bá mi tì wọ́n lẹ́yìn. Tí Ọlọ́run dẹ̀ máa gbẹnu wọn ṣàṣẹ. The majority of them they are pastor. Wọ́n pè pàdé yẹn lánàá. They let us pray for the Yoruba nation. Pé kí Ọlọ́run kó gba ìjọba yẹ fún wọn. Ó tó kù wọ́n kù. Ní pé kí orílẹ̀-èdè Yorùbá kó dúró. Wọ́n dẹ̀ ń fi ìtara gbàdúrà yẹn. Níbẹ̀ làṣírí yẹn ti tú lánàá pé àwọn kan pè pàdé. Kì í ṣe àwọn kan. Wọ́n ní Gowon tó ti balẹ̀ jẹ́ tó ti bọ̀nà jẹ́. Gowon tó ti fi owó mẹ̀kúnnù tó ti fi ráyé gbé fún àwọn ọmọ títí ẹ̀. Ǹgbà tó ti rí pé Nàìjíríà ń lọ àárọ̀ ọmọ ìpínlẹ̀ o. Nàìjíríà lọ. Ó máa wó, Nàìjíríà máa wó either you like it or not. Wọ́n ní ó bá organize prayer throughout the federation. Àwọn tèkìtì wọ́n ná fún wọn ní 50 million naira. Àná náà organize prayer yẹn. Àwọn pastor oníjẹkújẹ tí ìgbẹ̀yìn wọn ò lè dára. Wọ́n wá lọ kóra wọn jọ. 50 million yẹn máa di wàhálà sáàárín wọn. Màá tún gbé wá sọ́dọ̀ yín ẹ tún máa gbọ́. Ẹni tó fún wa ní information yẹn is pastor. Wọ́n fi lọ́ lóhun òfin. Òun ò gbàdúrà fún Nàìjíríà mọ́. Ẹni bá ń gbàdúrà fún Nàìjíríà bí ìgbà tó ń tàn bá wèsì táìmù ẹ̀ ni. Pé Nàìjíríà ti tẹ ìjà láìṣẹ́ lẹ̀. Nàìjíríà ti fi ìyà jẹ ọmọ tí ò yẹ kó fi ìyà jẹ. Nàìjíríà ti kẹ̀yìn sí Ọlọ́run. Ìpilẹ̀ṣẹ̀ Nàìjíríà Ọlọ́run gan ò mọ̀ sí. Oníbò ṣe pè fún wọn nìyẹn. Wọ́n wá lọ kóra wọn jọ nígbà tó gbọ́ 50 million naira. Àwọn pásítọ̀ yẹn ló kóra wọn jọ lánàá. Wọ́n ní wọ́n ń wojú Olúwa fún Nàìjíríà.
olè àwọn pásítọ̀ olè àwọn pásítọ̀ olè àwọn tó kóra wọjọ tó ń gbàdúrà fáwọn ọ̀jẹ̀lú pé kó tó bàbá àbáyé ọmọ Yorùbá jẹ́ olè ẹ̀yin pásítọ̀ olè 50 million tẹ́lẹ̀ ẹgbà yẹn àìsàn lẹ́ máa fi wò ẹ̀ ké pọ̀ Ọlọ́run ò ní dá yín lóhùn yes Bíbélì wípé ó ní Olúwa kì í gbọ́ igbe ẹlẹ́ṣẹ̀ Ọlọ́run ò ní gbọ́ igbe yín pẹ̀lú gbogbo tí ọmọ Yorùbá ń là kọjá yìí pẹ̀lú bá ṣe ń pariwo yìí Gowon ti fi owó wa ó ti fi ra yẹ́gbẹ́ fáwọn ọmọ ẹ̀ ó yẹ káwọn ọmọ Yorùbá kárí orí wa let me start during the Babangida regime àwọn ọmọ ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ń jayé fàmílétètú ẹ ti gbàgbé lẹ́ ń gbọ́ pé ọmọ Babangida ń ròmánsì pẹ̀lú ọmọ Abíọ́lá owó wa náà ń ná àwa tá a lówó dẹ̀ ń jìyà Babangida kúrò ń bẹ̀ tán látúgbọ́ pé ọmọ Abacha ni ó lọ lọ́kọ ní Cameroon ni ó ti di kíní kan níbi kan ni wọ́n ń lówó wa àwa tó kù ń jìyà bíi pé a ò lẹ́tọ̀ọ́ sí oṣù mẹ́sàn-án tí Abdulsalam ṣe àwọn ọmọ ẹ̀ náà jayé fàmílétètú wọ́n ń ṣe yọ̀tọ̀mì wọ́n ń ṣe yìn owó wa náà lò owó wa náà fi ń dá bísínẹ́sì ńlẹ̀ fáwọn ọmọ wọn pé tí n bá tiẹ̀ kúrò ń bẹ̀ tán tí generation wọn ò ní tòṣì òṣì ní gbogbo yín máa tagbẹ̀yìn ọjọ́ ayé yín Abdulsalam kúrò ń bẹ̀ Ọbásanjọ́ wọ́n bẹ̀ màrà tí Ìyábọ̀ dá ni màrà tí Ìyábọ̀ Ọbásanjọ́ dá ó ṣe títí ó rapálá wọnú sẹ́nẹ̀tì ẹ ti gbàgbé 100 million ṣé 100 million ní àbí 100 billion owó tọ́nà fẹ́ fi ra oògùn sí General Hospital l'Abuja ọmọ Ọbásanjọ́ Ìyábọ̀ Ọbásanjọ́ Kómi ìgbà tí EFCC fẹ́ máa lé káàkiri Ọbásanjọ́ lọ gbé pamọ́ sí Kaduna àbí ẹ ti gbàgbé ni òun náà ń jayé fàmílétètú ó yí rì bàbá ẹ̀ ló wà lórí ipò he must chop the national cake Gbénga Ọbásanjọ́ ò gbẹ̀yìn àìmọye àwọn ọmọ Ọbásanjọ́ tó jáde síta ètò wà ní àmì ǹgbà tó Ọbásanjọ́ lọ gbà títí ẹ̀tẹ́ tí Yar'Adua débẹ̀ máa rà tọ́mọ Yar'Adua náà dà abẹ́ ti gbàgbé ni dórí Jonathan dórí Buhari tó ń lọ yìí ó lè yẹ billions of dollars tó wà ní àkáǹtì ọmọ Buhari Tinubu tó wà ń bẹ̀ náà ẹ̀mọ́ tí ọmọ ẹ̀ ń dá lára Ṣèyí Tinubu àti Ìyálọ́jà ènìyàn kan wá lọ organize ẹni tó ti fìgbà kan jẹ́ international armed robbers ó wá lọ organize prayer ó wá kó owó fẹ̀yìn pásọ̀ ẹ̀ẹ́dẹ̀gbá ọjọ́ ikú yín bí ẹ ṣe gba owó yẹ ẹ gba ìbànújẹ́ a mọ̀ pé ẹ fẹ́ ìran tálákà kí tálákà ó dolóríire a mọ̀ pé ẹ wá ìlọsíwájú pásítọ̀ tó ń pè yín náà owó lẹ fi kó jọ a mọ̀ pásítọ̀ tó ń pè yín náà ń tẹ́ máa jẹlẹ wá débẹ̀ kì í ṣe pé ẹ fẹ́ràn iṣẹ́ Ọlọ́run débẹ̀ àwọn pásítọ̀ kan wà wọ́n gba iṣẹ́ Ọlọ́run yẹ ti kú ti yé ni wọ́n jẹ́ o wọn ò jẹ́ o wọ́n gba iṣẹ́ Ọlọ́run yẹ ti kú ti yé ni wọ́n mú owó òmú wọ́n gba iṣẹ́ Ọlọ́run yẹ ti kú ti yé ni ṣùgbọ́n ẹ̀yin olè nìyí olè àwọn the Christian Association of Nigeria Ekiti chapter wọ́n ní ẹ gba 50 million ẹ lọ organize the prayer fún Nigeria àdúrà yín ò ní gbà olè nìyí bẹ́ẹ̀ bá ti rí wọn ẹ wò wọ́n tẹ́ bá ti rí wọn tí kọ́lá wọn tó ṣe jọ̀ràn tẹ́wọ́ aṣọ tó kọlẹ̀ dẹ́dẹ́dẹ́dẹ́ tẹ́ rí bàtà wọn níta olè ni wọ́n olè ni wọ́n wọn ò lè wojú Olúwa torí pé Olúwa ò dá wọn mọ̀ iṣẹ́ wọn burú jáì
Ọlọ́run dẹ̀ kórìíra wọn. Ọlọ́run kórìíra alágàbàǹgebè. Ọlọ́run gan mọ̀ pé alágàbàǹgebè ni wọ́n. Ọlọ́run gan mọ̀ pé àwọn olè ti wà lórí pẹpẹ. Pé ọ̀pọ̀lọpọ̀ pẹpẹ ni ò jẹ́ mímọ́. Ọ̀pọ̀lọpọ̀ pẹpẹ ló jẹ́ pẹpẹ armed robbers. Ọ̀pọ̀lọpọ̀ pẹpẹ ló jẹ́ pẹpẹ oníjìbìtì. The majority of pepes, authors, is author of armed robbers. Bó 419 nígboro ṣá máa kówó yẹbọ̀ ní ṣọ́ọ̀ṣì kí pásítọ̀ kó tẹ́lá mọ́tò fún pásítọ̀. Wọ́n náà ṣiṣẹ́ wòlíì fún yín. Àánú Ọlọ́run máa kákò lórí gbogbo yín. Bẹ́ẹ̀ ti fẹ́ kí ìran Yorùbá ó nísinmi. Tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ìran ọmọ Yorùbá ti di alágbe káàkiri gbogbo àgbáyé. Àkókò rèé ṣe ẹ̀ka Bíbélì dáadáa ni. Ísírẹ́lì náà wọ́n ti fáká gbogbo àgbáyé nígbà tó tó àkókò. Ọlọ́run bẹ̀rẹ̀ sí kó wọn papọ̀. They became a strong nations. Àkókò ti Yorùbá rèé tọ́lọ́run fẹ́ máa kó wa papọ̀. Ṣùgbọ́n ẹ̀yin wa lọ organize àdúrà tọ́lọ́run ò ní mọ̀. Ẹ máa ṣòfò gbẹ̀yìn ni ẹ̀yin pásítọ̀ olè yẹ. Ẹ̀yin pásítọ̀ elébi. Ẹ̀yin pásítọ̀ olóṣèlú. Ẹ máa ṣòfò gbẹ̀yìn ni. Ó dùn mí mi ò mọrúkọ yín. Ẹni tó sọ fún mi ò sọrúkọ yín fún mi. Àtẹ̀yin pásítọ̀ onífìlà gogoro nígbà campaign Tinubu. Ẹ máa ṣòfò gbẹ̀yìn ni. Ẹ máa ṣe kí ni? Ẹ máa ṣòfò gbẹ̀yìn ni ẹ̀yin olè. Ẹ̀yin dẹ̀ ń wí nígbà tọ́lọ́run ò wí. Ẹ̀yin dẹ̀ kọ ìlànà Ọlọ́run sílẹ̀ torí owó, torí ìjẹkújẹ. Ẹ máa ṣòfò gbẹ̀yìn ni. Idà Ọlọ́run máa bà yín. Idà Ọlọ́run á bà yín ẹ̀yin olè. Ẹ̀yin olè. Tẹ́ bá ti gbọ́ báyìí lọ, Bíbélì tẹ̀ sọ pé ó ní ká máa fi dá ẹ̀mí wò. Ká lè dá èyí tó ṣe ti Ọlọ́run mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa gan ya ọ̀lẹ la fi kó sí ọwọ́ àwọn amúrọ̀bà pásítọ̀. La fi kó sí ọwọ́ àwọn oníjìbìtì pásítọ̀. Iṣẹ́ ọwọ́ wọn ó burú ju ti àwọn wèrè lọ. Wọ́n ní no. Má bọ̀rìṣà, má ṣe gbá àwọn gan tó gbé pamọ́ tó ń bọ̀. Ó ju ti babaláwo lọ. Iṣẹ́ ọwọ́ babaláwo bẹ́tà wọn. Tí babaláwo bá gbé ọ̀pẹ̀lẹ̀ kalẹ̀ tó ọ̀pẹ̀lẹ̀ bá ti sọ fún babaláwo pé ibi báyìí ni kó o gbà. You will never see babaláwo to do another thing. Torí ó mọ̀ pé tó ń bá ṣe ó máa jìyà ó máa kàbùkù. Wọ́n ní àwọn máa tu Olúwa lójú. Ẹ ní kúre. Òbéṣì ní tó abatẹnijẹ́ ni wọ́n. Abatẹnijẹ́ ni wọ́n tí ń fúnni lóko ìdí ọ̀pẹ́rọ. All the fake pastors, they are all armed robbers. Tẹ́ bá ti ń gbọ́ international armed robber, àwọn ni. International armed robber, àwọn ni. Àwọn ọmọ olè tí jàre onúkún, àwọn ni. Àwọn ọmọ olè tí jàre onúkún, àwọn ni. Ọjọ́ àná báyìí wọ́n ti ka owó mọ́mọ́ bá sọ̀ kan. Alẹ́ Saturday ló máa dé sí Nàìjíríà. Alẹ́ Saturday ní ó dé Nàìjíríà. Ìrọ̀lẹ́ Sunday ló dẹ̀ máa padà sí London. A ti gba ìdá mẹ́wàá, a ti gbọ́ rẹ̀. A ti gba ìdá mẹ́wàá owó àdúrà mi gbà. Ṣé make I prophesize? Bọ́dà mi ọmọ Bóyèdé Ṣẹ́gun. Yesterday night you hit Amala. Ṣé make I prophesize? Pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí, ẹran méjìlá fi jẹ́. Ṣé kí n sọ ìran fún yín? Èèyàn kan wà nínú ilé yín tó jẹ́ Ṣẹ́gun. Ẹ bá gbogbo prophesize. Àwọn olè tọ́lọ́run ò mọ̀. Those people that God did not know their identity. Tẹ́ pé ra wọn ní ìránṣẹ́ Ọlọ́run fún yín. Wọ́n ní kúre. Àdúrà wọn ò ní gbà lórí yín. Àdúrà wọn ò ní gbà. Amrọ̀bà ni wọ́n o. Olè ni wọ́n o. Alọ́kọ́lọ́ kígbe ni wọ́n o. Tẹ́ bá ti rí wọn ẹ wò wọ́n dáadáa o.
ọmọ olè ni wọ́n ti jàre oníkan ìran ìjàpá ni wọ́n ti ń jẹ ju oníkan lọ ṣé mẹ́ka prophesize máa gbọ́ pé báyìí lolúwa wí ìyá kan wà nínú ilé yín tó jẹ́ Ìyábọ̀ lánàá nígbà tó fẹ́ jẹun ìyàwó ẹ bu ọbẹ̀ fún ẹ ìbá má bọbẹ̀ bàbá ẹ̀ ní ìbá wá bọbẹ̀ fún kó má jẹ ìyàwó ẹ ó lè ní wọ́n. They are not a man of God. Any pastor that you see tó ń patrol tó ń run around ní kọ́lídọ̀nù àwọn ọ̀jẹ̀lú ó lè ní. Tẹ́bá níta ló sọ bẹ́ẹ̀ ní bàbá Èkìtì ó lè ní. Àṣírí wọn ò lè bò á máa tú ni. Ó ti tó àkókò Ọlọ́run ti sọ wípé òun á máa tú àṣírí wọn. Pé àṣírí wọn ò ní bò. Àṣírí wọn ò ní bò. Nítorí pé iṣẹ́ ọwọ́ burú. Iṣẹ́ ọwọ́ burú ju ti ojú ó burú ju ti Sátánì lọ. This is time for us to say no to their agenda. You can call God by yourself. Elétí gbóǹgbàròyé lọ bá mi òkè. Ọba tí ń gbọ́ gbogbo igbe ẹ̀dá ènìyàn. Bíbélì ó sọ wípé nígbà tí ẹ bá ké pe pásítọ̀ á ké pe mí. Ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa ní Bíbélì wípé èmi yóò gbà á là. Call on me. Àbí bẹ́ẹ̀ kọ́ ṣé bí àwọn wòlíì ìgbàanì ṣe ṣeré? They are all armed robbers. They are all àwọn wòlíì ìgbàanì wọ́n máa tẹ ìbàjẹ́ lójúmọ́lẹ̀ ni. Bí ọba bá ṣe tí ò dá wa lọ bá kábíyèsí pé báyìí lolúwa wí. Wọ́n ò bẹ̀rù, wọ́n ò dẹ̀ ṣiṣẹ́ yẹn torí owó. Wọ́n tẹ́ bá ti rí ṣọ́ọ̀ṣì tí wọ́n ò pọ̀ kò lo ìwà àgàbàgebè mọ́ títí ẹ̀ bọ́tí àwọn wọ̀nyí. Wọ́n ti sọ kan, wọ́n ti sọ di ẹgbẹ́ òkùnkùn. Wọ́n ti sọ kan, wọ́n ti sọ di ẹgbẹ́ òṣèlú. Have you forgotten? During the Ayọ̀ Òrìṣà Jábọ̀, private jet Ayọ̀ Òrìṣà Jábọ̀ náà fi ń gbé dọ́là lọ sí South Africa. Adéjáde síta máa ní pé this is what God said. Àwọn tọ́lọ́run ò mọ̀. Àwọn tọ́lọ́run ò mọ̀ identity wọn. Àwọn tó jẹ́ pé ìríra ni wọ́n jẹ́ níwájú Olúwa. Àwọn tọ́lọ́run kẹ́yìn sí. Àwọn tọ́lọ́run tí Bíbélì wípé inú Ọlọ́run bàjẹ́ nítorí pé òun dá irú wọn ní àwòrán ara òun. Inú Ọlọ́run bàjẹ́ nítorí pé wọ́n máa dẹ̀yìn abatanijẹ́ ni wọ́n gbọ́dọ̀ dẹ̀yìn lẹ́yìn Yorùbá. They are not a man of God. They are not a man of God. Wọ́n ní gòwọ́nù ó fún wọ́n ní tèkìtì mi ìmẹ́yẹ tí Ìtọ̀ṣún máa gbà mi ìmẹ́yẹ tí Tòǹdó máa gbà mi ìmẹ́yẹ tí Ọ̀yọ́ máa gbà dé Ògùn dé Èkó but wọ́n ní tèkìtì 50 million naira nàná kọ́ ló gbélé wọn lọ́wọ́ kọ́ lọ́ fi gbàdúrà. Èmi mọ̀ pé kì í ṣe Ọlọ́run náà gbàdúrà sí. Èmi mọ̀ pé Ọlọ́run wa kì í ṣe Ọlọ́run ìkà kì í ṣe Ọlọ́run tó rorò kò ní gbọ́ igbe wọn. Yóò dá àdúrà wọn padà sí wọn láyà. Torí bàbá yẹn mọ̀ pé ìkà ni wọ́n. Ọlọ́run yẹn gan mọ̀ pé ara ń ní Yorùbá. Ọlọ́run mọ̀ wípé ìran Nàìjíríà ó ń jẹ Yorùbá bí ẹni jẹṣu ni. Ọlọ́run gan mọ̀ pé àgbékalẹ̀ Nàìjíríà láti pẹ́ ìran Yorùbá lójú ni. Ọlọ́run mọ̀ pé àgbékalẹ̀ Nàìjíríà láti kó ìran Yorùbá ní ẹrú ni. Ọlọ́run mọ̀ pé ìran Nàìjíríà láti máa pa wá bí gbẹ̀tẹ́ ènìyàn bá pa ẹran ni. That is why you see the Fulani enter our land, do whatever they like, and Nigeria keep quiet because àjọmọ̀ wọn ni. So ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ̀ ń gbàdúrà pé kí Nàìjíríà ò rojú, ayé yín ò ní rojú. Ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ̀ ń gbàdúrà pé Nàìjíríà ò gbẹ́dọ̀ túká torí pé ò fẹ́ kára ó tú mẹ̀kúnnù kára ó tú ọmọ Yorùbá. Ayé yín máa túká gbẹ̀yìn ni. Ayé yín máa túká gbẹ̀yìn. Ayé yín máa ààbò Ọlọ́run kákò lórí gbogbo yín àtọmọ tọmọtọmọ bẹ́ẹ̀ ṣe fẹ́ kí ìran Yorùbá nísìnyí. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń operate gẹ́gẹ́ bí ọ̀tá Yorùbá
ayé wọn ò lè lójú ẹ ní nísinmi ẹ̀yin tèmi ẹ bá mi subscribe sórí YouTube channel mi ẹ tún rí mi láìpẹ́ ìbọn méjì wọn ni mò ń wá kiri màá tún lọ bá bàbá yẹn kó tún fún mi ní ògidì. God bless you. See you later.